إلى أحد أشكو إليك ولا أشكو إلى أحد يا كاشف الضر والبلوى معانكم يا كاشف الضر والبلوى معانكم يا مالك الفضل والخيرات يا سندي يا مالك الفضل والخيرات يا سندي يا فارج الهم فارج ما بليت به يا فارج الهم فارج ما بليت به ومن سواك بهذا الهم يا فردي وما سواك بهذا الهم يا فردي Ọlọ́run dákun má tọ́nà àdánwò àti àdákun má tán ti ìbànújẹ́ sọ̀yọ́ aláàfin látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákun má tán ti ìbànújẹ́ sọ̀yọ́ aláàfin látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ejòkéjò Tó bá gbọ́ pọ́lọ́ mi, ó di dandan ó ti gbọ́dọ̀ kú. ẹni rókúrò wá tí ò bá padà ìgbé ẹ̀kún Kó sọ nílé wọn. Ọlọ́run dákun má tán ládàwọ̀. Àti àdákun má tán ti ìbànújẹ́. Sọ̀yọ́ aláàfin látòkè délẹ̀. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ìsákúsá lẹ́lẹ́jà ìṣẹ́jà ìrẹ́kúrẹ́ lẹ́lẹ́ra ẹni rókúrò wá látòkè délẹ̀ Ìṣàkúṣà nìkan Ọlọ́run ṣàwọn. Ọlọ́run dákun má tán ládọ̀wọ̀. Àti àdákun má tán ti ìbànújẹ́. Sọ̀yọ́ aláàfin látòkè délẹ̀. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. bàbá wa Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí o. bàbá wa ikú bàbá yèyé Kábíyèsí o. Aláàfin Ọ̀wọ̀ adé Kábíyèsí o. ẹlẹ́wọ̀n ẹ̀tù kínní Kábíyèsí o. ẹ̀sìn kábíyèsí Aláàfin Kábíyèsí ẹ̀sìn o. pẹ̀lú oníyẹyẹ lé ayọ̀ bá kalẹ̀ ìrọ̀ ní ràdàbà àrọ̀bà aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba Pékéré. ọba wa tí àwí ọba wa ti dé onílé pápálẹ̀ àdé Ládá. bálejò kan balẹ̀ àrùn àwọn àtàǹkan balẹ̀ ká máa ṣòfò ọmọ. Ilé nílé yẹlé ayọ̀ bá kalẹ̀. Aláàfin ọlọ́run ló dá fún yín. Àdàbà àrọ̀bà eléyìí tó ń sọ fún wa mùsùlùmí yìí dá ó tẹ ọlọ́run. kì í ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà fẹ́ ọlọ́run máa ṣe fún yín. ọ̀la ọba àtòkèrè. mo ti ká láàfin bàbá ìmáàmù mo kí kí n tó kí bàbá ìmáàmù níwọ̀nba ìṣẹ́jú márùn-ún tó kù ìṣẹ́jú mẹ́wàá wọn fún mi mo ti lo márùn-ún. Ayakumullah. bàbá wa ìmáàmù àná lọ́yọ̀ọ́ bàbá wa Fadilatu Sheikh Masarod Abdulgani Adébáyọ̀ Àjòkìdẹ̀rọ̀ ọlọ́run kọ́ bá ṣe ìbáwa kẹ́ wọ́n. Àmín. bí n bá sọ pé Ọ̀yọ́ ni àáfà Ògbómọ̀ṣọ́ ìtumọ̀ rẹ̀ ló fẹ́ pọ̀ ìtòrí màmá sọ ẹnu bí yóò gbé àsọdùn ni. bàbá wa ìmáàmù àná lọ́yọ̀ọ́ wọ́n kọ́ èmi kéwú direct ni. Ayakumullah. ní Markaz ní Abíọ́lá mo kéwú wájú wọn tí wọ́n ṣẹ̀ sáàmù fún mi tán máàkì ẹ̀gbọ́n ni mo páàsì. Ayakumullah. èyí wá ṣèyún nìkan
nínú àwọn àfáà tá a lọ wájú wọn nú ilé bàbá kúrò ní èké wúdà kù tẹ́tíà pé eléyìí ò yé wa ẹ̀tún akọ́ àbọ̀dá jẹ́ eléyìí àmọ́ bá ṣe tú ẹ bá wa tú nínú ẹnu tá a lọ máa bá nú ilé ní bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tànáwà kódà nígbà tí mo di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ èmi àtọ́ máa wá nú ilé nú yàrá wọn lémi wọn nìkan á wà tilẹ̀kùn mọ́rí wọn ó tó máa kọ́ mi ń jíà. Bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tàná Ọlọ́run mẹ́sà ìbá wa kẹ́ wọn. Allahumma ighfir lahu warhamhu wa'afihi wa'fu anhu wa wassi' madkhalahu wa akrim nuzulahu. Allahumma naqqihi min adh-dhunub kama yunqqa thawb al-abyad min ad-danas wa ba'id baynahu wa bayna khatayahu kama ba'adta bayna al-mashriq wal-maghrib bila hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim. Mo kí wọn bàbá wa ìmáàmù mo kàn fẹ́ sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta tó kù gẹ́gẹ́ bí ẹni tí ó ní experience díẹ̀ jù yín lọ láàyè yìí wọ́n jù mí lọ lọ́jọ́ orí ẹ̀wọ̀n èsẹ̀gbẹ́ mi ṣùgbọ́n èmi èsẹ̀gbẹ́ wọn láàyè yìí. bẹ́ẹ̀ni jọ́dún tó dún lẹ́nu tí àbá ìwọ́n òkú ní ìgbà ẹ máa gbọ́ ẹ wá gbọ́ kiri kan èmi jẹ ìmáàmù ní 11/11/2021 ìjọ títọ̀dọ̀ mi pọ́dún mẹ́rin gẹ́gẹ́ ni wọ́n àpọ́ǹtì àwọn ní 11/11/2025. Torí bẹ́ẹ̀ senior ìmáàmù Ọ̀yọ́ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ò ní kí ó bàjẹ́. Mo wá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí experience ìmáàmù fún bàbá wa ìmáàmù Ọ̀yọ́. Bàbá ìmáàmù Ọ̀yọ́ ẹgbọ́n tí mo bá wí dáadáa wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. fakulu lẹ́dí yẹlifáhu fi muhabbabu. fakulu lẹ́dí yẹlifáhu fi muhabbabu. torí wípé àṣírù alánàájí yàrá غيره حسير على نادي يرى الناس غيره لكل امرئ فيما يحاول مذهبه لكل امرئ فيما يحاول مذهبه وما تكن اليوم نفسي mo mọ̀ dáadáa gẹ́gẹ́ bí alásùnmọ́ tá a jọ jẹ́ òun ni pé kí ìsìláàmù kó gba Ọ̀yọ́ kan kí kẹ́sìn wa kó látúnṣe kẹ́sìn wa kó ga kọ́nà ló yìí sábà bí ẹ̀ mọ́ mọ̀ pé n ti ń bẹ lọ́nà ìyẹn nù gẹ́gẹ́ bí àjọsọ wa. wà á máa tẹkùn ní àyà òní mẹ́tẹ̀ẹ̀lẹ́bù sí i. tọ́lá wá ṣe pé ń tẹ́ ẹ nílẹ̀ mi nìyẹn fàkúlù lẹ́bi yẹn kó fi àwọn ọ̀tọ̀. Gbogbo tí ò ní tẹ́ yín lọ́rùn lẹ́ẹ̀ máa bá pàdé ẹ̀ máa fara dà ní obí èsè bẹ́ẹ̀ kò ní pẹ́. Fàkúlù lẹ́bí yẹn kọ́ òfin àmúra bábọ̀. Bàbá náà gbogbo tí ò ní tẹ́ yín lọ́rùn láyé ní wọ́n máa ṣẹlẹ̀ sí yín láàyè yẹn o. Ẹ máa faradà lẹ̀sí òbí ga o bẹ́ẹ̀ bá faradà mẹ́sì ò ní ga àkọ́kọ́ nù àṣírò àlànà. Àṣírò ní àlànà àjẹyẹrọ náà ṣùgbọ́n ìrọ̀wọ́. Sẹ́yìn gbogbo àwọn tá a jọ wà ní sáfù tá a wà yá àtẹ̀yìn náà bẹ́ẹ̀ jọ ìwà yìí ní ìsìn. Ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí kálukú ń wò wá àwọn òbí kan náà o. Àṣírò ní àlànà àjẹyẹrọ náà ṣùgbọ́n ìrọ̀wọ́. Lìkúlì mùrìhìn fíìmù yóò há àwìlò mọ́tà. Lìkúlì mùrìhìn fíìmù yóò há àwìlò mọ́tà. Ẹ̀yin ni kẹ́yìn kan mọ bí tẹ́ ń lọ. Ẹ dojúkọ bẹ̀ ká ẹ wọ bẹ̀ nìkan. Ẹ má wọ̀ tún, ẹ má wọ̀ sí. Tẹ́rí tẹ́ ẹ bá ti ń wọ bẹ̀ nìkan lọ́wọ́ ọmọ ọkùnrin. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè wọ bòmí ẹ lọ́wọ́ kú lẹ́yìn. Lìkúlì mùrìhìn fíìmù yóò há àwìlò mọ́tà. Torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ò ní kú lẹ́yìn yìí o. Ẹ dojúkọ bí ẹ lọ ká ẹ fèsì ẹ̀. Ọba tí máa kún yẹn ò ní fi yín lẹ̀. Bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ ká ṣàdúrà fún màmú ká máa lọ. Sọ pé kò ní í dẹ́kun lọ́la. Àbí Ọlọ́run. Fún bàbá wa Ìmáàmù Ọ̀yọ́ kò ní í dẹ́kun lọ́la. Gbogbo ohun tó jẹ́ ìdùn.
kò ní dẹ́kun lọ́la. Àmì Ọlọ́run kò ní dẹ́kun lọ́la. Àmì kò ní dẹ́kun lọ́la. Àmì gbogbo tó jẹ́ ìdùnnú ní kò ní dẹ́kun lọ́la. Àmì. Imam of Oyo ayé ò ní mú ẹ. Àmì Ọlọ́run. Ayé ò ní mú ẹ. Àmì. Ọ̀tá oníjèrè tó bá ní okú. Mọ́tò onítẹ̀sí mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀. Omi ayé kò ní gbé ẹ lọ. Kò ní dẹ́kun lọ́la. Àmì kò ní dẹ́kun lọ́la. Àmì gbogbo tó jẹ́ ìdùnnú ní kò ní dẹ́kun lọ́la. Subhana rabbika. Rabbil izzati wa ma yasifun. Wassalamu ala al-mursalin.